Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you.
lọ́sọ̀. Wọ́n bí ṣọlá pé ẹni ayé lọ́wọ́ wọ́n ti sọ̀sọ́ fún sọ. Wọ́n ní ṣọlẹ̀ ṣọ́ọ̀bù, wọ́n ní àpèlé orí ìtàgé ló ń ṣe ọmọ mọ́tò ìpàdé sílẹ̀. Wọ́n ti dá lọ́wọ́ wọn wípé àdéhùn ṣáà lórí. Eléyìí ló máa jẹ́ ìfọwọ́wọ́ ọba wá ẹni tó lọ pé dábìlà wá. Bó ṣe máa dùn báyìí, bó ṣe máa dùn lọ pẹ́pẹ́pẹ́. Àwọn ọmọ náà ìbàdàn rẹ̀ wọ̀ níbẹ̀ níyẹn. Láíláí ọba àwọn tó ń fi sọ fún ọ máa tún lọ mọ́lẹ̀ rẹ̀. Mo ti ṣe ọ̀láìpìpò. Mo máa kọ́ sí ilé ìwé àdéhùn ṣàlàyé. Thank you so much for watching. You want to see more? Click below and subscribe because we drop video every day.